ilẹ̀kùn àánú wà lọ́dọ̀ rẹ̀ ìwọ ló lè ṣí màmí àjọ wà ní ṣílẹ̀kùn àánú rẹ̀ sílẹ̀ fún mi kí n fàánú gbáyé kò sí kọ̀rọ̀ tẹ́dọ̀ Ọlọ́run bá lè wà tànú bá dé ajá Aisha àánú àwárí àdábì ìdánì òun kọ́ rárá mo ti béèrè fún àánú rẹ̀ jọ̀wọ́ jẹ́ kó yá mi ò fẹ́ ká ṣọ́yẹ́ léjìká mi ò kànú tó dé dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ mi ọba tó dáyé alájà Aisha orin tẹ fẹ́ yẹn ni mo fẹ́ kọ bàbá ńlọ́dù ẹ jẹ́ ká ní síbẹ̀síbẹ̀ ooo lọ́dù ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo bàbá ńlọ́dù ó ti yá. Bàbá ńlọ́dù èmi ń wá yín kiri ní mọ́kà mo wá sọ fún lámù pé bolẹ̀ wá mo wá ń wọ gbogbo hòtẹ́ẹ̀lì káàkiri mi ò rí yín àmọ́ nítorí àníyàn mo wá dúró síwájú hòtẹ́ẹ̀ yín mo fẹ́ gbé táksì ẹ wá jáde wá ní bàbá ńlọ́dù re bàbá mi síbẹ̀síbẹ̀ ooo ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo síbẹ̀síbẹ̀ ooo ajá Aisha iye síbẹ̀síbẹ̀ ooo ajá Aisha síbẹ̀síbẹ̀ ooo ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo. ẹjọ́ alára àǹfà mi kejì dá ajá Aisha àgbà gbólẹ́wà torí mo ṣe wá látẹ̀kọ́ ìgbà tí mo pàdé wọn nílùú mọ́kà mo ní ìyá ṣe bẹ́ẹ̀ ni ìyàwó bàbá mi Sirul Maktoom wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní gbogbo ibi tẹ́ bá wà ẹ jẹ́ kí n mọ̀ èmi fún ara mi máa wá kí yín síbẹ̀ ìgbà tí mo dé òtẹ́ yẹn ní Olóòtú kí la ṣe fún yín tó yìí mo ní gbogbo ibi tí bá ti pàdé yín bàbá mi ni mò ń rí mo wá ṣe àpọ́nlé bàbá mi ni mo ṣe wá bàbá síbẹ̀síbẹ̀ ooo Sirul ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo. Bàbá mi Sirul ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ooo. Bàbá mi kún fáyà kún bí mo ṣe wọlé bàbá ní Olóòtú báwo ló ṣe ṣe mo ti mọ̀ pé máa wà ń bí kódà mi ò sọ fáwọn alájà méjèèjì pé mò ń bọ̀ mo ní mo fẹ́ ṣọ́ọ̀kì wọn wọ́n lè má lérò pé mo máa wá bàbá mi àní iṣẹ́ síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń dúpẹ́ Sirul síbẹ̀síbẹ̀ bá mi kún fáyà kún wọ́n ní Olóòtú lọ wá ń tẹ̀wọ̀n yẹn wá. Bàbá mi tó bá rí bẹ́ẹ̀ mo ní pé àlàyé létí ìfò yálẹ̀ tí ìfò làkà ló ti fò. Bá mi kún fáyà kún àlàyé létí ìfò yálẹ̀ tí ìfò làkà Sirul fàǹtà létí ìfò níkà yẹsí mọ́ lọ́nà. Lẹ́tífù ìnáni mọ́tà wá sí lọ. Mélòó ti fi káfàlẹ̀ tó fún mi
وقدنا أنزل اللطف بلطف كودنا يا لطيف وهنا دخلنا بساطة لطف وسعدنا نجاونا بلطف لا يزي لطف إنه لطف لطيف لطف دائما لطيف بيالي يا ربي أنت خالقي بلطفك فلطفك زلا لطيف بجاي إمام المرسلين نا محمد فلا أولاه عين لطفي وانسادلا عليه صلاة الله ما قال مرشد على لطيف kàkà ló ti fún bá mi kú fáyà kún mo ní síbẹ̀síbẹ̀ o ẹ̀rọ ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ o. Ajá Aisha adúpẹ́ fọlọ́run tí yóò fọ́ta lọ́rọ̀ sọ. Ìyá mi adúpẹ́ fọlọ́run tí yóò fọ́ta lọ́rọ̀ sọ. Bá mi kọ̀mándà kọ̀mándúdú ìdè wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn èdè ṣe. Bá mi adúpẹ́ fọlọ́run tí yóò fọ́ta lọ́rọ̀ sọ. Bá mi kọ̀mándà ìdè wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn èdè ṣe. Bàmí adúpẹ́ fọlọ́run tí yóò fọ́ta lọ́rọ̀ sọ. Ibi wọ́n fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn ìṣe fẹ́ adúpẹ́ fọlọ́run tí yóò fọ́ta lọ́rọ̀ sọ. Bàmí Sírù ibi wọ́n fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn ìṣe fẹ́. Bàbá bínúbínú tọ́ra ẹ̀ wọ́n sọ pé kò ní pẹ́ tán. Pẹ̀gàn tún máa rárá àtọ́bọ̀ ọlọ́run àtúndà. Ọlá tún lékún ojú ọ̀tá ayé mi àwa bo. Ẹ̀rín mi ò ní tọ́ sẹ̀rẹ̀kẹ́ ọ̀tá mi láyé mọ́. Ọ̀tá mi ò ní rí dùnú ṣayé nítorí wípé. Èrè ká má lò dáúlà pẹ̀lú ọ̀tá wa àwọn sáká. Àfi tí wọ́n bá lè gba ipò lọ́wọ́ ọlọ́run tó dáyé. Ọ̀tá yín àròdé ẹ̀sìn kò ní dárí wa. Bá mi kú fáyà kún. Àníṣe ọ̀tá yín àròdé ẹ̀sìn kò ní dárí wa lẹ̀. Ó máa dà wá tí láìpẹ́ lọ́la oníṣẹ́ ńlá. Àfi tó bá lè padà níbi ṣíṣe tọpinpin. Ìgbà yẹn ló tó máa ràánú ọlọ́run tó dáyé. Àti dúpẹ́ fọlọ́run tí yóò fọ́ta lọ́rọ̀ sọ. Olúwa ibi wọn fojú sí. Oníkìlẹ̀ pa tún ṣe, ẹ̀ṣẹ̀ wo lẹ pa tún ṣe. Àbí kí adé aya ìlà kílẹ̀ pa bí kẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ wo lẹ pa bí kẹ́ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ wo lẹ pa tún ṣe, tẹ́bí ṣe tẹ̀ṣẹ̀ tánà. Àríkẹ́ ọ̀la àríkẹ́ ọ̀kẹ́ ayáwíyá àmọ́dá tó máa ń gbé mi débẹ̀. Ó sọ pé àlọ́ òkúràn kà ló ń tọ́, kò nífẹ̀ẹ́ ohun tó dùn kálẹ̀. Bí kò ń tó dára ó bàjẹ́ wọlá fàṣ ló ṣe yíyá mọ̀ ìmọ̀ṣẹ́. Kò lè wó mi ò lè wó àwíyé àgbà agbára lọ́lọ́run kò ní gbogbo láéláé. Ọ̀tá ẹja mi débi kó bàjẹ́. Àríkẹ́ ọ̀kẹ́ tábàwá wí tẹ́wà sọ pé ò gbọ́. Àbíkẹ́ adé tó bá sì dé iṣẹ́ ọ̀hún rí. Jẹ́mi ní ẹ̀kẹ́ ń gbọ́. Fáyà kún nù. Ìyá wa Àbíkẹ́ ọ̀kẹ́ o.
tún lè gbé. Bàmí Àyìndé ọ̀gá wa kọ̀mándà Àyìndé kọ̀mándúdú Àlìyá Dàbí Àyìndé ọ̀gá wa ni Aláwù Rọ̀sákì Aláwù Rọ̀sákì àlùfáà wa Ọlọ́run dákun má padà lẹ́yìn.